Mú kí gbogbo wa ní ìkànnì Holy Jesus TV yóò dára fún wa. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Fídíò tí mo mú wá fún wa yìí, mo fẹ́ ká dìjọ wo fídíò yìí o. Ẹ jọ̀ọ́, mo fẹ́ ká dìjọ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dópin. Ẹ̀yin tí ẹ bá fẹ́ gbọ́ àṣírí sí, tí ẹ bá fẹ́ mọ̀ sí, àṣírí kíni? Àṣírí ẹ̀sìn Islam, bí Boko Haram bó ṣe bẹ̀rẹ̀ gan. Arábìnrin tó jẹ́ àlejò Evangelist Noah lórí Black App, ó tú àṣírí tó pọ̀ o. Boko Haram kò ṣàdé bẹ̀rẹ̀ ní Boko Haram. Sharia law ni wọ́n fi bẹ̀rẹ̀. Arábìnrin yìí jẹ́ Mùsùlùmí tẹ́lẹ̀ kó tó di pé wá fàyè ẹ̀ fún Jésù, tó gba Jésù lólúwa àti olùgbàlà. So ó tú àwọn àṣírí tó pọ̀ gan. Ẹ wo àṣírí yẹn ní agbára ó gbẹnu tán. Ẹ jọ̀ọ́, ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó lọ viral gan. Ẹ jẹ́ káwọn èèyàn rí fídíò yìí. Ẹ jẹ́ kí wọ́n rí fídíò yìí gan. Kí àwọn ènìyàn kí wọ́n lè mọ nǹkan tí wọn ò mọ̀ tẹ́lẹ̀. Torí fídíò yìí ó ṣí àwọn èèyàn lójú gan. Kán lè mọ nǹkan tí wọn ò mọ̀ tẹ́lẹ̀. Kẹ́ bá mi share dáadáa. Ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe, ẹ wo ìsàlẹ̀ yẹn, ẹ máa rí subscribe button yẹn. Kò ń ṣe èèyàn ní jàǹbá, kò ń gba owó lọ́wọ́ èèyàn. Kàn bá wa tẹ̀. Tẹ bá ti tẹ̀, tẹ notification bell náà tó máa gbé wá. Notification bell yẹn náà ni pé á kàn máa ta wá lólobó. Pé tí a bá ti ní fídíò tuntun fún yín, a á tètè sọ fún yín, ẹ tètè mọ̀. Bẹ́ẹ̀ yẹn ọwọ́ tẹ fi ń ṣe ẹ ní fi gbọ́ ọmọ sí o. Ẹ máa fi gbé nǹkan rere ṣe nínú ọdún yìí. Ẹ ṣeun. Ó yá, ẹ jẹ́ ká dìjọ wo. Only Jesus TV. Àdúpẹ́ Ọlọ́run wọ́n wà láàrin wa ní ọ̀sán yìí. Mo kí Princess you are welcome. So now tí ẹ bá ti free ṣe lè go ahead ẹ sọ fún wa nípa experience yín. Ṣé ẹ pé ẹ máa mú láti bí ọ̀rọ̀ àwọn Boko Haram ni o, bó ṣe lé yín lérí àbí àwọn kan lè rí. So ẹ go ahead. But nínú àwọn explanation yín, ẹ try àti avoid àti sọ láti má sọ current address ibi tẹ́ bá wà. God bless you. So ẹ go ahead ma. Lásán o, ẹ kí gbogbo èèyàn lórúkọ Jésù. Oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. So north ni wọ́n bí mi sí ní Borno State gangan. Ibi tí ogun Boko Haram yẹn ti kọ́kọ́ bẹ̀rẹ̀. But kò ń ṣe Boko Haram náà fi bẹ̀rẹ̀, Sharia ni wọ́n fi bẹ̀rẹ̀ because Boko Haram yẹn ní ìtumọ̀ pé school ní jẹ́ Boko ní Hausa. School kò ní jẹ́ Boko. A ní makarantan Boko. School ló ń jẹ́ bẹ́ẹ̀. So Haram yẹn mean forbidden, anything forbidden. Èyí wọ́n mean pé Haram. But ní 2002, báyìí ni wọ́n ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀. Wọ́n kọ́kọ́ jà ní Zaria. Ìjà tí wọ́n jà ní Zaria yẹn wọ́n jà Sharia. Wọ́n wá kó wá sínú Borno. Ìgbà tí wọ́n kó ìjà yẹn wá sínú Borno, ó wá di wípé wọ́n wá fòfin lélẹ̀ pé ọkùnrin àti obìnrin wọn gbọ́dọ̀ jọ rìn pọ̀. Tó bá ti bímọ ọkùnrin, ìyẹn ní Sharia ó gbọ́dọ̀ pọ́n, ó ní kó lè pọ́n jáde because ọkùnrin ni. Tó bá ti bímọ ọkùnrin, ó lè pọ́n jáde. Ìwọ àti dádì rẹ̀ ẹ lè jọ rìn pọ̀. Tẹ́ bá dẹ̀ fẹ́ wọ mọ́tò, obìnrin máa wà lẹ́yìn, ọkùnrin máa wà wájú. Àbí tó bá yẹ pé mọ́tò yẹn ọkùnrin ló pọ̀ ńbẹ̀, obìnrin ò ní right àti wọ̀. So àṣà ń bá lọ bẹ́ẹ̀ yẹn, à ń bá lọ bẹ́ẹ̀ yẹn ní 2002. Ó wá di pé ṣàdédé a lọ school. Wọ́n wá ní pé tá bá ti fẹ́ bọ́ta, dádì mi bá délé. Dádì mi wá ní tá bá ti fẹ́ bọ́ta o, pé tá bá ti já títì, tẹ́ bá ṣá ti mú wa, ká mọ̀ ṣe Allahu Akbar. A ní kí ló dé? Wọ́n ló dà pé wọ́n fẹ́ ja ìjà. Wọ́n fẹ́ ja Sharia. Fine, a lọ sí school. A lọ sí school. Ìgbà tá wà ní school, a ṣá rí pé gbogbo ta ti dàrú. Boko Haram ò tí ì dé ní gbogbo ìgbà yẹn o. Wọ́n ti ń ja Sharia. Wọ́n ti wọnú police station lọ, wọ́n ti dúnbú àwọn èèyàn, wọ́n ti bẹ́ gbogbo àwọn èèyàn lọ́rùn. Wọ́n ti wọnú church lọ, àwọn tó ká mọ́bẹ̀ tó ń ṣe program. Wọ́n ti pa gbogbo wọn, wọ́n ti lo local bomb wa. Tí wọ́n máa ń lò nígbà yẹn, wọ́n á sọ àpáta, wọ́n á sọ sínú ìgò. Tí wọ́n bá ti sọ àpáta yẹn sínú ìgò, wọ́n á wá jù sórí páànù lé, ìyẹn ni bọ́ǹbù gbà yẹn, ó máa jó gbogbo àwọn èèyàn, ó á jó wọn. So ti 2002 yẹn ó lọ. 2002 yẹn náà dọ́gbọ́n tọ́fù díẹ̀ tí gbogbo èèyàn ń sáré káàkiri Sharia. Wọ́n wá ní kó dìbò, wọ́n wá dìbò fún gọ́vnà kan nígbà yẹn. So gọ́vnà yẹn tí wọ́n wá dìbò fún, ìyẹn ló wá cancel Sharia yẹn pé anybody máa ṣe bó ṣe wù ú. Ìgbà yẹn báyìí kéèpù wa tá máa ń lò, kéèpù wa máa ń balẹ̀ gan torí wọn bí ọ̀dà ò gbọ́dọ̀ ṣírí lẹ̀kẹ̀, kò lè ṣírí lẹ̀. So ìgbà tí 2002 yẹn tó lọ, wọ́n wá jà another ìjà kan ní 2006. Wọ́n kó gbogbo àwọn ọmọkùnrin ilé kéwú. Wọ́n pọ́n àdá, wọn kò fún wọn. But nǹkan tí wọ́n lọ ní pé tó bá ti pa Christian ẹyọ kan, tó bá ti dúnbú Christian ẹyọ kan, ládá 10 ni. Tó bá ti pa Christian ẹyọ kan lọ́dọ̀ Ọlọ́run, lọ́dọ̀ Allah, ládá 10 ni ó máa ní. So tí Christian yẹn bá wá di Muslim, tó bá pe láìláìlá lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n á ní kẹ́ má pa àwọn ẹ̀dẹ̀ kí ń fọwọ́ kan obìnrin. But obìnrin tó bá jẹ́ Christian, wọ́n máa dúnbú ẹ̀ because dúnbú yẹn, wọ́n dúnyàn lọ́rùn yẹn, ó ní ládá ju
kán yìnbọn fún yàn lọ wọ́n á bẹ orí ẹ̀ bọ́ tó bá ti jẹ́ pé wọ́n ní kò pé láìláì lẹ́la méjì wá ní àwọn kan láìláì lẹ́la àwọn kan wọ́n ní láìláà illallah muhammadu rasulullah ṣàwárí àwọn kan tẹ́ bá ní dọ́dọ̀ wọn tẹ́ bá ní láìláì lẹ́la wọ́n á fi nílẹ̀ because àwọn ní Allah is one àwọn ni wọ́n máa ń lo ìka wà nìyẹn oríṣi méjì wọ́n máa ń lò ká wà ní wọ́n á ní Allah is one bọ́ àwọn tó máa ń tẹ tó bá ti wá débì kan tó ti attach ẹ̀ tó ti dọ́dọ̀ wọn tó wà attach Muhammad mọ́ wọ́n á sọ fún ẹ pé Muhammad pé èèyàn bíi tàwọn ni wọ́n máa dúnbọ ẹni yẹn àwọn náà máa dúnbọ ẹni yẹn and then àwọn yẹn tán ní Allah is one yẹn àwọn mọ̀tẹ́sí ni obìnrin wọn bá bímọ àwọn àlà pé kóbìnrin wọn kó ṣe salat bó bá ṣe bímọ tán nínú ẹ̀jẹ̀ yẹn kó ṣe salat bọ́ àwọn tọ̀ríkà tí wọ́n tán ní Muhammadu Rasulullah wọ́n á ní tóbìnrin wọn bá bímọ nínú ẹ̀jẹ̀ yẹn kò gbọdọ̀ ṣe salat pé haram ni so gbogbo ẹ̀ ṣáà ń dàrú lọ bẹ́ẹ̀ ní 2006 pé àti ẹ̀ mọ́ bí láìláìlẹ́lẹ́ ni àmọ́ sọ ní bí. ṣáà ń gbọ́ mi mà. ok ẹ má bínú kí ló ń jẹ́ kàlá. tá a bá gbọ́ iye bíi mùsùlùmí ìjọ bíi méjì tó yàtọ̀ síra wọn ni wọ́n ń ṣe àwọn iṣẹ́ yẹn tí wọ́n tẹ̀ láwọn àkídà àbí. ìkan àwọn kan ní láìláìlẹ́lẹ́ àwọn tó máa ń ṣe Allahu Akbar yẹn àwọn Muhammad so àwọn kan ní láìláìlẹ́lẹ́ Muhammadu Rasulullah ṣe pé iná pọ̀jù nílẹ̀ Yorùbá bọ̀ níbi ibẹ̀ yẹn àwọn kan máa fẹ́ pé Allah ni wọn ò bìlíìfù nínú Muhammad wọn ní ẹ̀sìn Islam ti wà pé Muslim ti wà kó tó di pé Muhammad dé pé àwọn Allah ni pé Allah is one ń làwọn pé kò sí òjíṣẹ́ kankan pé everybody pé Allah ni pé lẹ́yìn Allah náà tún so àwọn yẹn náà same kinní náà ni o bá ṣe ń dúnbú èèyàn náà àwọn náà bìlíìfù pé dídúnbú yẹn ó right ó ti yẹ yín pé dídúnbú èèyàn yẹn òun ní ládá nínú ju kí wọ́n fi ìbọn wọ́n fi pààyàn lọ tó bá ti dúnbú èèyàn ẹyọkan báyìí àbí tó bá ti jó church ẹyọkan ó ní ládá 10 lọ́dọ̀ Ọlọ́run ṣáà ti ṣeṣẹ́ burúkú ẹyọkan ní èdè ládá 10 ni lọ́dọ̀ Ọlọ́run so àwọn yẹn lọ bẹ́ẹ̀ yẹn so àwọn yẹn lọ bẹ́ẹ̀ yẹn so ìgbà tí ó wá yá àwọn kan náà wá tún eclipse wá ṣẹlẹ̀ wọ́n wá ń ṣe Allahu Akbar wọ́n tún fi gbogbo ẹ̀ wọ́n tún fi jó church wọ́n tún fi ẹ̀dẹ̀mọ̀ Muslim ni wá bọ̀ tí ogun yẹn bá ti fẹ́ dé dádì mi ti máa mọ̀ wọ́n ti ní pé ẹ wò àwọn Christian ẹ tọ́jú sitting room a máa kó àwọn Christian àmọ́ mẹ́mi máa kó kí ló dé wá ní wọ́n ti sọ mọ́ọ̀sì lónìí pé ó dà pé wọ́n fẹ́ ja jihad pé wọ́n ti sọ pé àwa mọ̀ bóyá àwọn tẹ̀ríkà ni o àbáwọn mọ̀tẹ̀sí ni àwọn tẹ̀ríkà ni àwọn mẹ́ta bíi public. ok ní gbogbo ìgbà yẹn Muslim lẹ́yìn àbí Islam lẹ́yìn ṣe ń gbà yẹn àbí. Islam ni dádì mi. all right. báyìí mi ní Christian so ní gbogbo ìgbà tí mi bá ti kí ló dé báyìí dádì mi ò ní kọ àmọ́ ẹ dákun ọmọ bẹ́ẹ̀ bá mú tìǹà àmọ́ àwọn tó fẹ́ kojú ìjà síra wọn bóyá àwọn mọ̀tẹ̀sínì ni àbáwọn tẹ̀ríkà àwọn tẹ̀ríkà yẹn under àwọn oríṣiríṣi ìjọ náà ló wà ń bẹ̀ bí àwọn Ansarudeen àwọn Nasfat àwọn normal kìíní yẹn bọ àwọn mọ̀tẹ̀sínì yẹn àwọn ni wọ́n ní Allah is one wọ́n ṣàárí gbogbo èèyàn ti lọ ń pọ̀n bẹ àwọn ọmọléèké wọ́n ti yá àdá lé wọn lọ́wọ́ lọ gbogbo ilẹ̀ tún ti ń rọ́ tìkẹ̀tìkẹ̀ pé a ti ń prepare fún jihad lọ́jọ́ kejì a ti ń palẹ̀mọ́ sí tún pé at least a ti kó àwọn Christians ká kó wọn pamọ́ síbẹ̀ dáàdì mi máa jókòó níta àwọn máa gbé Kùránì dání tán bá ti jà wọ́n á ní kẹ́kọ̀ọ́ bá sì Kùránì kan meanwhile donation tí dáàdì mi ń lò ní tiwọn donation Yorùbá bí Yorùbá ṣe máa ń kéwú ni làwọn ń lò but àǹtí mi tó jẹ́ gbọ̀n mi àwọn tiwọn north madrasa ni wọ́n lọ but donation tiwọn bí àwọn Àràbù ṣe máa ń kéwú jáde ni làwọn ń lò tó bá ti wá dé bẹ́yẹn àwọn máa wá sáré jáde wọ́n máa gba Kùránì yẹn àwọn wọ́n máa kà wọ́n tó bá ti gbọ́ pé wọ́n ń kà wọ́n máa lọ wọ́n ní ìyá sáìdì ọ̀dọ̀ wa títí tó gun yẹn tó fi máa lọlẹ̀ tí àwọn Christian fi máa jáde padà so bó ṣe di 2009 ìgbà tó di 2009 wọ́n bá ní wọ́n fẹ́ jagun wọ́n ránṣẹ́ láti àwọn kan lọ sí church ní wọ́n lọ àwọn àǹbá àwọn kan gbélé àwọn yẹn di apostolic wọ́n lọ kì í ṣe CAC o di apostolic gangan làwọn yẹn lọ so ìgbà tí àwọn yẹn lọ church wọ́n wá dé lọ́jọ́ yẹn wọ́n máa sọ fún dádì mi pé wọ́n ránṣẹ́ látẹ̀kọ́ pé láti ẹ̀ka àwọn tó wà lẹ́kọ̀ọ́ pé wọ́n ní wọ́n fẹ́ jà ní June 19 2009 dádì mi ní pé tó bá ti dẹ́pọ́n fẹ́ jà ní June 19 á tún palẹ̀ mọ́ pálọ̀ nìyẹn a jẹ́ pé àpọ̀n Christian kékeré ni dádì mi pé bó ṣe máa ń wá bó ṣe máa ń lọ àfi bó ṣe dọjọ́ yìí nìyẹn ní 2009 June bá ṣe bẹ̀rẹ̀ wàhálà yìí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà yìí ní 2009 wọ́n kọ́kọ́ ya police station torí ilé wa ti police station lẹ́yìn so wọ́n kọ́kọ́ ya police station wọ́n mú gbogbo àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ ìbọn ọ̀rọ̀ náà kó fáwọn ọlọ́pàá ọta àbọn tá a máa ń rí iye lọ́nà ọta àbọn yẹn ó tó apẹ́ èèyàn kan tá a máa ń rí iye tó wà lọ́wọ́ àwọn pípù yìí tó máa ń fi jà tó ń fi wá jagun gbà yẹn bọ̀ wọn kì í lò ó tí wọ́n bá ti débi tí wọ́n ti máa mú ẹni tó ń fẹ́ ibi tó ń bá dé yẹn tí wọ́n ti káńkà àwọn èèyàn níbi ibẹ̀ yẹn wọ́n á lo àdá ni wọ́n á lò because ìyẹn ní ládájú kí wọ́n lo kíní lọ so àwọn yẹn gangan ni wọ́n wá wọlé bọ́dẹ̀ ṣe wọlé yẹn
helmet kí ni kòtò yìí tí wọ́n ní káwọn ọlọ́kadà máa dé nǹkan kan yẹn ló kọ́kọ́ dá wàhálà lẹ̀ tí wọ́n jàjà yẹn náà tó fi wípé yẹn wọlé helmet náà ní kí wọ́n máa dé àwọn Boko Haram ẹ̀dẹ̀mọ̀ pé ti ní Boko Haram anything wípé nípa government nípa nǹkan kan haram ni so wọ́n wá láwọn ò ní lo helmet yẹn wọ́n wá da operation burst síta pé tí wọ́n bá ti ní lo kòtò yẹn wípé a jẹ́ wípé wọ́n máa pa wọ́n nìyẹn wípé kọ́ mọ́ lọ ọ̀kadà mọ́ kọ́ mọ́ lè ṣiṣẹ́ mọ́ wọ́n wá láwọn ò ṣe ní ṣiṣẹ́ mọ́ àwọn máa gbọ̀kadà ìjọba ló ṣọ̀kadà jáde ẹ̀dẹ̀ tí ní Boko Haram ẹ gbọ́dọ̀ lò ó wọ́n wá lọ wá ike ẹ máa wọ́n ike ọ̀dà yẹn wọ́n wá lọ wá ike tó bá ti wá wà lórí ọ̀kadà ike ọ̀dà wọn wá dé sórí wọn láwọn ò lè lo helmet because ìjọba ló ṣe kíní helmet kíní kòtò táwọn ọlọ́kadà máa ń dé yẹn péjọba ló ṣe jáde ìjọba ló ṣe jáde ẹ̀dẹ̀ ń gàn ọ̀kadà ó dáa wọ́n bá fún operation burst síta pé ẹni tó bá ti lo helmet kọ́ mọ lù wọ́n lẹ́lùpá wọ́n ṣáà lu ọmọ tó jẹ́ ọmọ ní ìfẹ́ dárúkọ olórí àwọn Boko Haram yìí first commander wọ́n ṣáà lù ú ìgbà tí wọ́n lù ú ó gbọ́kadà ó ń lọ sí ẹni tó ní Boko Haram ìyàwó ẹ̀ lecturer ni o òun gan UNIMED ló ti ṣe tán gbà yẹn o tó ní Boko Haram wọ́n confuse àwọn ọmọdé bíi wípé àwọn ọmọ tó ti fẹ́ parí gbogbo wọn sun certificate wọn níná àwọn ọmọ Yorùbá náà wà ń bẹ̀ o tó ń sun certificate náà tó ń jọ ìjọ yẹn ìjọ Mama Yusuf la máa ń pè ṣé wá rí báwọn tẹ̀blíkì ṣe rí yẹn ni wọ́n ṣe rí ó ti yẹ yín ṣé wá rí àwọn obìnrin wọn ṣé àmọ́ pé àwọn tẹ̀blíkì normal ẹ̀kú wọn máa ń balẹ̀ ni ṣé wá rí tiwọn ẹ̀kú wọn máa ń gbálẹ̀ ni tó yẹ pé tán bá lọ lójú títì báyìí á gba gbogbo orí títì yẹn lọ ni and then ọ̀dọ̀ wa dẹ̀ lélẹ̀ ibi tí wọ́n bẹ̀ mí sí dẹ̀ lélẹ̀ tí àwọn ọkùnrin tán bá ti jókòó ṣàyàn pé wọ́n máa ń jókòó tí wọ́n á jókòó ní group tí wọ́n á jókòó papọ̀ sórí ẹní wọn kì í lo àga wọ́n á jókòó tẹ́ bá fẹ́ kọjá níwájú wọn ẹ gbọ́dọ̀ wọ bàtà kọjá níwájú wọn tẹ́ bá jóbìnrin tẹ́ bá fi lè wọ bàtà kọjá níwájú wọn níjọ́ yẹn wọ́n á lẹ ẹni yẹn lóko pa ni tàbí kí wọ́n dé lẹ́yìn kí wọ́n dé ní kíní kí wọ́n kán petrol sí kí wọ́n pàdánù síbẹ̀ wọ́n á ló disrespect àwọn àgbààgbà ó ṣe lè wọ bàtà kọjá tó tá a bá fẹ́ kọjá nírúwájú àwọn bàbá yẹn á bọ́ bàtà ẹsẹ̀ lásán láfi kọjá á kó bàtà wà dání kò sí ẹrù tó léwu ó bọ́ bàtà ló fi kọjá ìyẹn wà bẹ́yìn so ìgbà tí wọ́n ṣàbẹ̀rẹ̀ ogun yẹn ìyẹn wà bẹ́yìn so ó máa bọ́ bàtà ní kó tó kọjá ìgbà tí wọ́n ṣàbẹ̀rẹ̀ ogun yẹn wọ́n ṣàlù wọ́n wá ní pé wọ́n ti ó sọ fún mi pé Boko Haram débi wípé wọn ò gbọ́dọ̀ jẹun wọn ò gbọ́dọ̀ jẹ ráìsì wọ́n ní ìjọba ló ní ráìsì wọn ò gbọ́dọ̀ jẹwà wọ́n ní ìjọba ló lẹ́wà wọn ò gbọ́dọ̀ mu gàrí wọ́n ní ìjọba ló ní gàrí gbogbo nǹkan pátápátá wọn ò gbọ́dọ̀ jẹ lẹ́yìn èso mẹ́kà yẹn wá jẹ́ díbínù kíní díbínù yẹn ṣe bẹ́ẹ̀ mọ̀ tó máa ń dùn bí ṣúgà yẹn díbínù yẹn àti ṣáì nìkan ni wọ́n gbọ́dọ̀ díbínù yẹn wọ́n á po kíní tíì ṣáì yẹn ó nìkan ló fún wọn láṣẹ láti mọ jẹ wọn gbọ́dọ̀ jẹ ráìsì wọn gbọ́dọ̀ jẹ wà everything haram ni aṣọ gan lẹ́yìn pé aṣọ wa gbọ́dọ̀ gbálẹ̀ dáadáa because haram ni Nàìjíríà yìí náà àfi lónìí àwọn kan ti ṣẹlẹ̀ bí ọdún wo nìkan tẹ̀ sọ ti ṣẹlẹ̀. 2009 June ní north 2009 gangan ló ṣẹlẹ̀. state wo nìyẹn. Borno State okay yeah okay à ń gbádùn yín. so Borno State ló ti ṣẹlẹ̀ so 2009 ó ní ṣé ń gbọ́ mi báyìí. à ń gbádùn yín mà. 2009 ó ní kíní incident yẹn ṣẹlẹ̀ tí wọ́n ja ogun yẹn ní 2009 2010 tó fi wọ́ 2011 yẹn fi jogun yẹn lójú tèmi nígbà yẹn kí n tó wá kúrò ní 2015 so ìgbà tí mo ti kọ́kọ́ wálé ní 2012 mo tún padà mo wà lọ mò ń bọ̀ but ìgbà tó wá di okay so bí wọ́n á ní pé kán má jẹ ipe gbogbo nǹkan tí ìjọba bá ṣe o ìjọba bá kó bọ́ta o ipe haram ni ṣáìdì ìbọn ní Borno bá ní tẹ̀sán Maiduguri orí senior day secondary school Maiduguri ni mo lọ ó ti yẹ yín ibẹ̀ ni mo ti ka SS1 to 3 but Ansarudeen ni mo ti ka SS3 mo dẹ̀ lọ sí success campus 3 ibẹ̀ mo ti ṣe WAEC mi ní Borno State so tẹ́ bá ti béèrè lọ́nà Galadima lọ́nà Bulabringo náà so ìgbà tó ṣàdé gbogbo táìmù yẹn báyìí wọ́n á ní kán má jẹ́ aṣáàrí pé àdúgbò bíi tí àwọn kinní yẹn bá pọ̀ sí tẹ́ bá ń ta kinní kò lè move because ìjọba ló ṣe díbínú yẹn nìkan ní títì òun nìkan àtúntò tó bá yẹ pé wọ́n bá lọ jọ wọn tán bá pa màálù tán pa níbi ibẹ̀ tán pa tán sí ìyẹn kò ń ṣe haram for any other thing haram ni wọn jẹun mọ́nú ilé haram ni gbogbo oúnjẹ inú Maiduguri tẹ̀sán Maiduguri gangan ni so haram ni gbogbo nǹkan tí ìjọba ṣe wọ́n bẹ̀rẹ̀ díẹ̀ wọ́n wọlé díẹ̀ tí wọ́n fi kọ́ àjàlẹ̀ tán tí wọ́n fi kọ́ mọ́ọ̀sì sí orí ibi àjàlẹ̀ tí wọ́n kọ́ yẹn wọ́n kọ́ àjàlẹ̀ tán àjàlẹ̀ yẹn báyìí ó dàbí àfihàn bàbí kọ́sì ìgbà tó gun yẹn bẹ̀rẹ̀ wọ́n kó àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń kó àwọn èèyàn báyìí wọ́n kó àwọn èèyàn lọ síbi àjàlẹ̀ yẹn
wọ́n bá ti kó wọn lọ wọ́n fún wọn ní cape wọ́n máa fún wọn ní jab tó máa balẹ̀ wọ́n máa kọ́ wọn ní la ilaha illallah la ilaha illallah Allahu akbar Allahu akbar Allahu akbar wọ́n máa sọ ẹni tí ò bá ti sọ àwọn yẹn wá dún borí wọn orí yẹn wá gbé sínú àgbà ẹ ṣáà gbogbo ẹ jẹ́ bá mú ti mọ́ mi tó ẹ jọ ẹ bá mú ti wọn. ìyá àdínì ẹ wà kẹ́fọ́ mọ́kídàdé wọn bá wọn yà welcome ìyá àdínì ẹ mú tó ó yà gbọ́ yín mà. orí yẹn wọ́n máa gbé sínú àgbà bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe lọ lábẹ́lẹ̀ bọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bá ń ra ẹmọ èso ẹmọ pé igi dóngóyárò ẹ̀pọ̀ ní àwọn èso kéékèèké kan báyìí èso yẹn wọ́n wá ní káwọn èèyàn máa ṣàjọ wọ́n wá ń ra èso yẹn gbà yẹn wọ́n ń ra èso yẹn wọ́n ń ra ike kan èso yẹn wọ́n ń rà ní 2000 ẹnìkan wá ní owó wá ní ẹ mọ̀ sí èso mọ́ èso tẹ́ ẹ mọ̀ sí àtẹ̀kọ́ lọ yìí wọ́n mọ̀ fi ń ṣe ọta àbọ̀ mọ́ ni wọ́n wá ní èso bò irin mọ́ ní ọta àbọ̀ bó wọ́n ṣe fi èso sọta àbọ̀ yẹn bá ní ẹ mọ̀ wò wọ́n ní wọ́n fẹ́ jà àṣà tún kà kún pé ìjà bá wò àwa ti wò pé nọ́mà bó ṣe máa ṣe lọ́yìn ní Allahu Akbar tí wọ́n máa fi hàn lẹ́yìn àfi bó ṣe di lọ́tò nìyẹn wọ́n ṣe ń yin ìbọn oríṣiríṣi ìbọn tí AK-47 bá dún ọ̀tọ̀ ní bó ṣe máa ń dún àwọn á kó ìbọn ọlọ́dẹ fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá máa ń yin ìbọn táwọn tán nù ìbọn tọ́ta bá ti tán nù ìbọn báyìí wọ́n á jabò wọn wọ́n bá ti jabò wọn báyìí wọ́n máa dún bó orí wọn lọ ni gbogbo àwọn ọlọ́pàá tán ká mọ́ wọ́n dún bó orí gbogbo wọn lọ wọ́n sun police station dànù wọ́n já skul wọ́n bọ skul wọ́n pa gbogbo àwọn tíṣà wọ́n pa ẹni tí ò bá ti wo kéèpù wọn á pa gbogbo àwọn defence tí wọ́n á sọ wọn gbà wọ́n kó wọn lọ Ọlọ́run ló mọ ibi tó ń kó wọn lọ wọ́n ṣáà jàjà yẹn dádì mi bá di pé bí wọ́n ṣe ń bọ̀ tàtàn lọ tán bọ̀ dáń ṣe bó ológun dádì mi sàn ṣe àjàyè láàjà àti fẹ́ ìjà tán lájàyè ọ̀sẹ̀ kan kọjá dádì mi bò ní dádì mi ò rí nǹkan rà mọ́ ń ta dádì mi ní ẹrù ó dà pé àmọ́ sá lọ báyìí o because wà lélẹ̀ àwọn èèyàn báyìí tán bá ṣe ń gbọ́rọ̀ ìbọn làwọn èèyàn bímọ lójijì gbogbo ọmọ tí ò sì tó bí ìró ìbọn yẹn ṣe ń dún làwọn èèyàn bímọ lójijì àyà àwọn èèyàn jẹ́ lómi ìgbà ìró ìbọn lásán ti pa ibi tẹ́mi ti lọ wẹ̀ nínú tọ́ílẹ̀tì tí mo ti lọ wẹ̀ mo ní ó ti tójọ́ mẹ́ta lónìí ẹjẹ́ lọ́mọ dọ́gbọ́n bọ́ta ọ̀kọ̀ọ̀ká lọ́mọ wẹ̀ àwọn yòókù mi tó fẹ́ lọ wẹ̀ bí wọ́n ṣe gbọ́rọ̀ ọ̀bọ̀n wọn bá lè bọ́ta lọ wẹ̀ mọ́ mo ṣàṣàrí wẹ̀ mo wọlé ibi tí mo ti wẹ̀ tí mo ti kúrò ìgbà tí wọ́n máa fi padà lọ ibi tí mo wẹ̀ ọta àbọ̀ méje ni wọ́n sàkó ibi tí mo ti wẹ̀ tí mo ti kúrò ọta àbọ̀ méje ó ní wọ́n sàkúrò ń bẹ̀ dádì mi bá ní ẹ̀wò ni àwọn tí wọ́n wà ní inú ilé kejì níbi ọ̀dọ̀ wa wọ́n bá ní pé àwọn tí ń lọ àwọn ọmọ onílùú wọ́n bá láwọn tí ń lọ pé àwọn kò mọ ibi táwọn ń lọ ṣùgbọ́n àwọn ṣáà máa lọ bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé káwa náà kúrò nílé wọ́n bá ní òkè ká kúrò nílé dádì mi mọ́tò kékeré wọ́n dẹ̀ ń lò bí mọ́tò yẹn ṣe kéré tó gbogbo àwọn èèyàn tó wà nílé pátá dádì mi kó sínú mọ́tò aṣínú búùtù mi agbé táyà sókè àwọn kan ká sábẹ́ àwọn tó máa jẹ́ muslim tó jójú muslim wọ́n da rọ́ọ̀gì bò wọ́n lórí wọ́n jókòó lé wọn lórí mọ́ bẹ́ẹ̀ ibi tí mọ́tò bá ti ń lọ bọ́n ṣe sọ̀ráǹdì mọ́tò nìyẹn ìgbà tán sọ̀ráǹdì mọ́tò wọ́n ṣàna ọfà wọ́n lo kíní dáńkò ẹmọ dáńkò tán fi máa ń pẹyẹ kíní dáńkò tó máa ń pẹyẹ yẹn bọ̀ arò ni wọ́n máa fi sí ẹnu rẹ̀ wọ́n ṣe fárò sẹ́nu rẹ̀ báyìí wọ́n ṣe fi pé àwọn máa fi yin táyà ẹ̀rọ mọ̀ pé tán bá ti yin táyà tí táyà bá ti fọ́ àṣírí máa tún pé apá àwọn christian ṣe ní mọ́tò so aṣá ni dáàdì mi ṣàṣe gbogbo yín ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní kakẹ́ aṣá bẹ̀rẹ̀ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah bá a ṣe bẹ̀rẹ̀ sí ní sọ́nà ní abá ní làwọn aládùúgbò bá jáde pé ẹ fi wọ́n lẹ̀ àwọn náà sá lọ ní bẹ́ẹ̀ ṣe rí papá kan bá ní ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ lọ pé ṣẹ́ ẹ̀ mọ́ ni muslim ni dáàdì mi ṣàṣàlá ń ṣàkọrí mọ́ sí ẹ̀rìn wọn ṣe Allahu Akbar Allahu Akbar Allahu Akbar lójú ọ̀bẹ lójú àdá lójú ìbọn lójú gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe yìnbọn sókè ní bẹ́ẹ̀ ṣe start mọ́tò báyìí wọ́n kàn ṣáà ń lọ ni àti ẹ̀mọ́ ibi tá à ń lọ ìgbà tá a dé ibi ojúgbó mọ́tò bá dúró because kò sópin ní mọ́tò mọ́ àti ń rìn bọ̀ ọ̀rọ̀ tí mo rárá sọ yìí àti ń sábọ̀ bá a ṣe dójúgbó báyìí dáàdì mi bá ní ó yá kí kálukú bẹ́lẹ̀ eré ilẹ̀ kálukú ti ń sá lọ àkàn mẹ́yà àwọn òkú tó ti kú lọ́nà là ń pàdé àbúrò mi tẹ̀ bẹ́nìkan sọ̀rọ̀ pé dídé mọ́ sá lọ ńgbà tí ó tì báyìí ó kàn rí pé ó ṣe wọ̀jọ̀ lọ lẹ́ẹ̀lẹ́ ni wọ́n ti tá lọ́fà ó ti kú ọfà ti wà níkùn rẹ̀ ó kàn ṣubú ló kù wọ́n ti tá lọ́fà ó ti kú nínú igbó tá a dé nígbà tó di bí ijọ́ kejì a rí pé mo sùn mọ́ igbó yẹn ọkàn gbogbo wa ti ń balẹ̀ síbi tá a dé pé ibi tá a dé yìí ká mọ̀ ṣe láìvù ló ń bẹ̀ àwọn ọmọ onílùú náà gbogbo wọn ti kí aṣọ kálukú ti àwọn tó fẹ́ kú ti kú sí ọ̀nà inú igbó àwọn èèyàn kú gan o because ẹlòmíì ìpayà ló pa àwọn tó fẹ́ kú ti kú sọ́nà inú igbó bá a ṣe ń gbọ́rọ̀ ìbọn nínú ìgboro bẹ́ẹ̀ làwọn èèyàn tún lára àwọn èèyàn lẹ́jẹ̀ndà lára àwọn obìnrin là ń gbé àwọn ọmọ kògbókògbó làwọn ọmọ mi ti láìlọ́n bọ́wọ́ ní wọ́n gbé àwọn ọmọ kògbókògbó ní wọ́n gbé oríṣiríṣi ẹ wò ó ní wọ́n ṣà ń ṣe nínú igbó tàwa ìgbà tó yá tán súnmọ́ igbó yẹn wọ́n juná síbẹ̀ ẹnìkan wá wá ní wọ́n ti pa màmá Yusuf o ogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àní ibi tá a ti ń sá lọ láti kan big mosque kan ẹni tó bá wà ní north ó máa mọ mosque yẹn wọ́n ń pè ní Madinatu ó ní mosque yẹn lọ́nà ẹni tó bá wà níbọ̀ ló ń ṣe dáadáa máa mọ̀ so inú mosque yẹn wọ́n wá ṣí sílẹ̀ bọ́n ṣe wá sí mosque yẹn sílẹ̀ wọ́n wá ní kí gbogbo wa ká mọ ọ̀rọ̀ wọnú mosque yẹn
gbogbo wa ṣàrọ̀ lọ wọnú mọ́ọ̀sì yẹn ṣéèkì tó wà ní mọ́ọ̀sì yẹn ni pé kán dáná pé ebi ti máa pa àwọn èèyàn kán dáná fún gbogbo wọn kán dáná fún gbogbo wa aláwọn ò rí magi rà wípé nǹkan àwọn èlùbọ́ díẹ̀ ló kù nílé àti kúkà meanwhile táìmù yẹn wọ́n ti já gbogbo network MTN nìkan ló ń ṣiṣẹ́ Airtel ò ṣiṣẹ́ Etisalat ò ṣiṣẹ́ Glo ò àgbọ̀yìn mọ́ MTN nìkan ni wọ́n rí já MTN yẹn nìkan ó ní line tó ń ṣiṣẹ́ nígbà yẹn so bí a ṣe dé inú kinní yẹn nìyẹn tẹ bá dẹ̀ fẹ́ escape lélẹ̀ táìmù ìgbà tí wọ́n bá ń kírun lẹ lè ráyè escape tó bá ti di pé wọ́n tí ì kírun tí wọ́n bá ti pèrún báyìí àwọn tó fẹ́ escape wọ́n á ti sá lọ wọ́n á máa escape because wọ́n á lọ kírun so ìjọ yẹn ìjà ilé yẹn lọ bẹ́ẹ̀ yẹn ó wá di 2011 mo bá ń bọ̀ nu mọ́tò agbé mọ́tò wa bá ń bọ̀ nígbà tá a dé Aboganaram mo gbéra láti Blabringanaram láti school mo dé Aboganaram bá a ṣe dé Aboganaram báyìí wọ́n kàn sọ̀rọ̀ di mọ́tò wa ni bá a ṣe sọ̀rọ̀ di mọ́tò wa báyìí wọ́n kàn ní kí gbogbo èèyàn bọ́lẹ̀ gbogbo wa bá bọ́lẹ̀ meanwhile tán bá dúnbó èèyàn tán bẹ́ẹ̀ yẹn wọ́n máa lá ẹ̀jẹ̀ tí wọ́n dúnbó èèyàn lọ́rùn yẹn wọ́n á lá ẹ̀jẹ̀ yẹn tí wọ́n bá lá wọ́n máa ya wèrè so bá ṣe ní kí gbogbo wa bọ́lẹ̀ nìyẹn nígbà tí gbogbo wọn kàn ṣe Allahu Akbar wọ́n kàn mú orí driver wọ́n kàn rẹ orí driver bọ́lẹ̀ ni Allahu Akbar driver ń já pàtìpàtì ń sálẹ̀ bá ṣe wo àwa yòókù báyìí ọkàn mi ti lọ mo tiẹ̀ ti kú sára ná bá ṣe wo àwa yòókù báyìí wọ́n wà wá Ọlọ́run ló wá mẹ́mí tó wọnú wọn bóyá Jésù tí ń tẹ̀lé mi nígbà yẹn náà ló wọnú wọn ni o mi ò mọ̀ o wọ́n kàn wá wa yòókù báyìí wọ́n ní gbogbo yín ó yẹ fọ́n dànù ibi tá a tún sáré dé níbi ọ̀dọ̀ àwọn sọ́jà ní pé ká mọ̀ sá lọ because bọ́ǹbù ti wà láàrin táwọn ṣe ń wò tẹ́ ẹ bá fẹ́ mọ̀ bí bọ́ǹbù bá wà níbi kan ojú tó bá ti fẹ́ explode báyìí gbogbo ilẹ̀ yẹn gbogbo ibi gbogbo surroundings yẹn ó ti máa change á ṣe bí ẹni pé òjò fẹ́ rọ̀ bó ṣe máa rí nìyẹn á ti kọ́kọ́ change bọ̀ ilẹ̀ yẹn máa gbóná so bí ilẹ̀ yẹn ṣe bí tílẹ̀ yẹn bá ti gbóná báyìí ajọ́ pé ó ti fẹ́ explode nìyẹn gbogbo yín ní láti sá lọ if not ẹni tó bá wà ń bẹ̀ ó máa pẹ́ nìyẹn aṣáàdélé lọ́jọ́ yẹn nígbà òdìjọ́ kejì tá a lọ school 2011 yẹn mo ti ń kọ WAEC bá ṣe dé nìyẹn ìgbà táwọn ará bíi adé wọn kọ́kọ́ kó gbogbo àwọn civil defence lọ àwa yòókù sásábẹ́ tébù bá ṣe sásábẹ́ tébù yẹn physics mo dẹ̀ ń kọ́ gbà yẹn mo ní ẹ̀mú nǹkan tó ṣẹlẹ̀ ẹja tó kú sílò. ṣẹ́rí ẹ má bínú ṣẹ́rí mo kọ̀ fẹ́ sáré hàdì kankan ṣẹ́rí ìwọ tó bá rò pé irọ́ ni mọ́mì wá ń pa mo fẹ́ kó o mú fóònù ẹ àbí laptop ẹ àbí tablet tó bá ní tó jẹ́ another gadget tó bá ní massage kìíní yẹn ṣẹ́rí insisting tẹ́ ẹ̀ ń sọ látàárọ̀ ni mò ń sáàṣì níbà yìí kò sí ìtẹ́ ẹ̀ sọ tó jẹ́rọ́ so mo ń anybody tó bá ń rí bí pé bóyá wọ́n fọ́ọ̀mù ẹ̀ ni ìwọ náà kọ̀ máa sáàṣì pé 2009 kí ló ṣẹlẹ̀ láàrin àwọn Boko Haram àti àwọn police kí láwọn nǹkan tó ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe ń pa àwọn èèyàn ṣé wọ́n ń dá mọ́tò dúró tó ń pa àwọn èèyàn níbẹ̀ lóòótọ́ ìwọ náà máa sáàṣì ẹ̀ kó máa wò bẹ́ẹ̀ torí reason tí mo ṣe sáàṣì yẹn ni pé ká máa padà post part tí ń sọ̀rọ̀ yẹn àwọn máa gbé reference yẹn síbẹ̀ so that àwọn èèyàn á lè máa rí pé kì í ṣe nǹkan téèyàn kan make lórí nǹkan tó rí ni so God bless you mo dẹ̀ rọ yín wá bá wa pa WhatsApp dáadáa ẹ̀dẹ̀ máa bá wa share káwọn èèyàn wá gbọ́ àwọn àṣírí tó ti ṣẹlẹ̀ sẹ́yìn God bless you ẹ̀kọ́ mo kí dáadé ọmọ báwọn náà welcome sir ṣe continue mọ́. so ìgbà tí bá a ṣe sáde ibì kan ìgbà tá a yà sáde bẹ́ẹ̀ wọ́n ti already dùnbù driver o bọ̀ wọn ò gbé ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn tí wọ́n fi rí orí ẹ̀ bọ́lẹ̀ wọ́n fẹ́ mọ rẹ́orí kálukú bọ́lẹ̀ nǹkan ni bá ṣe wò báyìí wọ́n kàn ní ya gbogbo yín ẹ sá ibi tí mo ti ń sá tọ̀rẹ́ mi ti ń ṣe o wá dúró wù mí mo ní wò ó àti ẹ̀mọ́ bí tá a fẹ́ sá lọ báyìí because mo ní ọ̀rẹ́ kan tàjọjọ́ Yorùbá ni sọ́jà kan gbọ́ tí yẹn sọ sí mi tó ń ṣe ó dáa a máa yàn bí báyìí ó dàbọ̀ nìyẹn o tí mo bóyá ilé lèmi máa dé sí báyìí o Yorùbá ló gbọ́ tajọ́ ń sọ ló fi ní ẹ kúrò ń bíbá ẹ sáré kúrò ń bíbá yìí náà ẹ kúrò ń bíbá yìí náà torí mi ì fẹ́ kí ó dàbí pé bọ́ǹbù ti wà ní bíbá yìí ẹ kúrò ní sáìdì bíbá yìí bá a ṣe sá nìyẹn tá a sá mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n nígbà ogun Boko Haram yẹn ní 2009 yẹn àwọn sọ́jà pa àwọn Boko Haram wọ́n pa wọn gan tó yẹ pé àwọn sọ́jà tiẹ̀ ti kọ́kọ́ ń para wọn because uniform tí sọ́jà wọ̀ òun náà ni Boko Haram wọ̀ wọn ò dára wọn mọ̀ ti ń para wọn kó tó di pé wọ́n wá padà pé àwọn ń para wọn àwọn ò dára wọn mọ̀ wọ́n wá change ẹ̀ sí kọ́lọ̀ yẹn wá jẹ́ kọ́lọ̀ bí iyẹ̀pẹ̀ báyìí gbogbo wọn wá mú nǹkan sínú gọ́tà inú gọ́tà yẹn àwa náà gba stage inú gọ́tà yẹn kọjá torí àmúkù sínú gọ́tà báyìí ìlànà fi jáde. mo sì ń tẹ̀lé ó wà dìkítì. Ilé sọ. Mistake. Ẹni ẹ ṣe mistake ni. ẹ go ahead ó dà kí wọ́n bá yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀. sọ bí a ṣe ja ogun yẹn àjàjàbọ́. Online please sorry. sọ bí ogun yẹn ṣe wá tá a jà bí mo ṣe ń sọ yìí ìròyìn kan tó àfojúbà níbọ̀ ẹni tó bá wà ń bẹ torí bẹ́ẹ̀ wọ́n bí mi sí senior day secondary school ní Maiduguri
ẹni tó máa mọ bẹ́ẹ̀ mo ti ṣe secondary school mi then Blabringanram ni mo ti lọ parí SS2 SS3 kí n tó wá lọ sí campus kínní. Ẹni tó jẹ́ kí lorúkọ rẹ̀ wá tó jẹ́ coordinator wa ní Success Secondary School wọ́n gbé àwọn Boko Haram gbé because ọmọ Ghanaian ni wọ́n gbé nígbà yẹn pé àwọn fẹ́ pa. So Mama Yusuf lorúkọ ẹni tó kọ́ọ̀sì ẹ̀ wọ́n dẹ̀ ti pa ṣùgbọ́n àwọn asọmọgbè mi ìfẹ́ dákọ tí wọ́n wà ń bẹ̀. So kọ́lọ́n dákun kó ṣàánú. Àwọn ìrírí tí mo rí nìyẹn ó pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n àwọn nǹkan tí mo sì lè sọ because ìgbà míì wà tí n bá rí tẹ̀blíkì ẹ̀rù máa ń bà mí o torí wọ́n jọ àwọn ará bíi pọ̀ o. Reason ni wípé wọ́n ti dúnbú èèyàn rí níwájú mi tí mò ń wò báyìí. So tí mò ń wò báyìí so kò sí nǹkan tá a fẹ́ ṣe ibẹ̀ wọn bí èmi tiẹ̀ máa rò pé bóyá èèyàn ò ní ìlú ni because ibẹ̀ làwọn ọmọ mi bí mi sí mi wá sí bíbá yìí rí débi tí ń lọ kìíní mi wà Ìbàdàn rí mi wò Ògbómọ̀ṣọ́ rí mi wà Àmọ̀ṣẹ́ gbogbo eléyìí tó ṣẹlẹ̀ ló jẹ́ ká kúrò níbi ibẹ̀. So èmi ti rí bẹ́ẹ̀ bíi even gan àwọn ìgbà míì mo ṣe ń change àwọn certificate kọ̀ọ̀kan ni because Borno State ló wà ń bẹ̀ eléyìí kọ Borno State Maiduguri nígbà tó pé ibẹ̀ wọ́n bí mi sí ibẹ̀ gan mò ń claim. God bless you. Ẹ ṣeun gan. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ọwọ́ àánú tí ó fi gbà yín tó sì yìí tí ò jẹ́ kí àwọn ènìyàn bí kí wọ́n ní kápá lórí yín. Èsì ọ̀rọ̀ bí fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti Ọ̀yọ́ State. Wípé àwọn Mùsùlùmí kan náà fẹ́ ṣe pèsè ẹ̀rí àkáǹsù ẹ wá náà gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàrá yà. Ẹ̀yin brothers ẹ sọ pé orí yìí ti burú ẹ máa lọ sínú ògbó látà ayé àti bí ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín orí yìí ti burú lọ́rùn yín. Àwọn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo ṣẹ̀rí àjọ lórí afẹ́ lo ṣẹ̀rí àyè tí ń bẹ nínú òfin Nàìjíríà káàjọ kan níjọ́ tá a sọ pé àfẹ́jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ ìmọ̀ dáadáa yìí pé kódà tí Yorùbá bá ya ṣẹ̀rí àtẹ ìwú ni àbẹ̀rẹ̀ ni. Wọ́n náà ṣe ti ẹbí wọ́n náà ṣe kọ́ sọ́márì court òfin tí òdìlára ìgbà gbé kalẹ̀ àti ìṣúláàlú ẹni máa lò bẹ́ẹ̀ lórí ìlú burú. Ẹ̀yin brothers ní Ọ̀yọ́ State tí wọ́n bá ti mú ọjọ́ ní tí wọ́n lọ́ọ̀jì Muslim Sharia Council lọ́bẹ̀ lọ́ọ̀jì tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹ lọ́ọ̀rì lọ́ọ̀jì ẹ sọ fọlọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà náà draft lẹ́tà náà ìpọlọ́pàá sí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹ bá wá ń gbà ọ̀tọ́lọ́pàá ọ̀bá lè dá mú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mi tó wà pa dáadáa ẹ lọ lọ́ọ̀jì ẹ sì máa retí lọ́sùn Sharia Council Ọ̀ṣun State Sharia Council àbáwọn ọlọ́yọ̀ tó lù tí a náà ọ̀nbọ̀ ẹ̀dá gbogbo ẹ̀ pàṣíwá wọn náà bẹ̀rẹ̀ lọ́ọ̀tì jẹ́ kéde tí ẹ̀rẹ́ pé èsù láàlú àtòkù láta ayé ẹ̀kọ́ ṣúṣàn àwọn náà bẹ̀rẹ̀ lọ́ọ̀tì lọ́ọ̀tì ẹ̀dá máa lò ó. Praise the Lord. Àwọn ọmọ Ọlọ́run tí ẹ bá ń wo fídíò yìí ẹ máa sọ pé Jesus is the only way káàdì máa bá wa share. Ṣé ẹ lè fi sí comment section pé ewu ní Islam. Ẹ wo bó ṣe ranjú hàn nígbà tí ajá ṣẹ̀ṣẹ̀ bímọ wọ́n wá ká àwọn ọmọ ẹ̀. Àwọn èèyàn ń sọ wípé ṣẹ̀ríà yìí kò ń ṣe òfin tó dáa nídìí ẹ̀. Best way tẹ́lẹ̀ gbà sọ pé fẹ́ gbé wá ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ òun ni action yìí ó fi hàn wípé jàgídíjàgan ẹ máa padà fìdí nìyẹn dálẹ̀. Ẹ jẹ́ káwọn nọ́ọ̀tì náà yẹn níbi tí ṣẹ̀ríà ti múlẹ̀ ìròyìn ayọ̀ là ń gbọ́n bẹ̀ lẹ́fídìí àbí àwọn tí ò jẹ́ Christian bẹ́ẹ̀ àìmọye àwọn tó jẹ́ Christian bẹ́ẹ̀ sẹ́wọ̀n kan tó ń ṣẹlẹ̀ sí wọn àìmọye àwọn èèyàn tó ní property bẹ́ẹ̀ yẹn wọ́n padà sílẹ̀ torí pé wọ́n sá fún ẹ̀mí wọn tí wọ́n sá kúrò. Ní denomination tí mo lọ wọ́n dé orí wòlíì wọ́n fi áìdì ọ̀pá ẹ̀ wọ́n ń gbé káàkiri. Àwọn tó gbé ṣẹ̀rí àdáni lọ́hùn wọ́n rẹ̀ lálàáfíà wọn ò ní sinmi nǹkan yẹn lẹ̀ gbé bọ̀ bí system ọ̀pá nídìí ṣẹ̀rí àwáì tẹ́ ẹ̀ gbàgbé yẹn lọ. Afghanistan, Iraq, Iran, Somalia, Lebanon, Libya gbogbo àwọn ọbẹ̀ yẹn Egypt wọ́n lo ṣẹ̀rí àbẹ̀ ẹ̀ ṣe Trump kẹ́ gbàgbé lọ. Àwọn yìí dẹ̀ sọ wípé àwọn ò fẹ́ kí nítorí pé wọ́n rí iṣẹ́ aburú tó wà nínú ẹ̀. Ẹ wá wo ẹ̀yin náà tẹ́fẹ́ sọ pé ká gbé wá wọ́n bí i dá wọ́n tẹ́wà wọ́n lè dá ọ̀ ìyẹn fi hàn wípé kò sí nǹkan eré kan tí kí nìyẹn máa bí torí tá a bá fi ìjà gbé wá nǹkan yẹn ò gbádùn ni
because tó bá gbádùn wọn ń fọ̀sẹ̀ léyàn lórí ẹ̀yin mùsùlùmí àwa kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká la ojú wa òfò ní sẹ̀ríà o gbogbo ẹni tó bá gbà á wọ́n máa ń ṣòfò ní orú ẹ̀lẹ́ni náà tì orí ọ̀fẹ́ ní Kristi Jésù o gbogbo àwọn tó bá gba Kristi wọ́n máa ń níyà ẹ̀ nípẹ̀kun ẹgbẹ́ méjèèjì yẹ̀ wò ẹ̀rọ síra wọn ìwé Jeremáyà ni ẹ dúró lójú ọ̀nà náà kí ẹ sì wò ó kí ẹ sì béèrè ojú ọ̀nà ìgbani ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín ṣẹ̀rí àtọ̀ ń gbé bọ̀ kì í ṣe tó lè mú ìsinmi o gbogbo alágbára rògbòdìyàn tó ṣẹlẹ̀ lóyún Ògbómọ̀ṣọ́ kí ni assurance pé kì í ṣe torí pé àwọn èèyàn reject ṣẹ̀ríà ló ń bí movement yẹn mi ì sọ pé directly o allegedly ẹ jẹ́ ká ronú káwọn pípù yìí ká má bàa bàlùwà jẹ́ ire o.